Bismillahirrahmanirrahim. Agílíntí dájọ́ ìgbéyàwó, aláǹgbá dájọ́ ìkómọ, labalábá lóhun ó jó àjófàyà níbi ìnáwó wọn. Ẹ dákun, kí ló kan labalábá nínú tí ó kàn án? Agílíntí ló bá tan ni àbálàǹgbá. Gbogbo ẹ̀yin tí ẹ ń bèébú tẹ́ ń ṣépè, ọ̀rọ̀ tí ó kàn wá ilẹ̀ fi ń lọ̀ wá níbi ìbú tẹ́ ń bú. Kí la fẹ́ gbà níbi ká gbé kórìíra ẹnikẹ́ni sẹ́mìí? Allahumma la taj'al fi qulubina ghillan lilladhina amanu. Gbogbo àwọn ẹni ire má fi kórìíra wọn sí wa lẹ́mìí Ọlọ́run. Nígbà tá a mọ̀ pé aláburú léèyàn tá a sì kórìíra ẹ̀, ẹnu aburú ọwọ́ rẹ̀ ńlá kórìíra, sí ńlá wa kórìíra ẹni ire. Ọlọ́run ò ní jẹ́. Láti ibi táwọn ẹni ire ti bẹ̀rẹ̀, kìí ṣe ilẹ̀ Yorùbá yìí nìkan, tí dérí àwọn Lárúbáwá, sẹ́ni ire ni ló dọ́ràn àyàn fún wa láti fẹ́ràn rẹ̀. Látorí àfá àgbà Sheikh Alimi ni tó fi dórí bàbá wa Alhaji àgbà Muhammad Kamaluddin, àfá àgbà Sheikh Tajil Adabi, bàbá wọn ní wàásí àgbáyé, àfá àgbà Sheikh Adam Abdullahi Al-Ilori rahimahullah, àti gbogbo àwọn ẹni ire bàbá àgbàrìgìdòmà. Kò má nílọrin nìkan tó fi délùú Ìbàdàn bí, gbogbo àwọn ẹni ire tí wọ́n bẹ̀ tí wọ́n ti sùn ní àbáwọn tí wọ́n wà láyé, tí délùú Ìwó, gbogbo wọn ló dọ́ràn àyàn fáwa láti fẹ́ràn wọn. Tí gbogbo wọn bá ti wà lórí dáadáa, lórí ìtọ́lọ́hun àti tànàbí tá a mọ̀ wọ́n mọ̀ àwọn tànàmà. Ìgbé parí pé a kórìíra ẹnìkan yẹn, ìròrí tí ò dáa ni. Ibẹ̀ rí pé ń bú wa, a fèsì lórí èbú tẹ́ ń bú. Déédéé tí àwa fẹ́ ṣàtúnṣe rẹ̀ la mójútó, ìyẹn náà ti tó láwíjàre. Tẹ́ fi mọ̀ pé a bẹ́nikẹ́ni jà, ẹ̀yin lẹ ń bá wa jà. Gbogbo tẹ́ ń ṣe kò lè dí wa lọ́wọ́ ká má sọ tá ń sọ. Ẹ bá sọ pé a mọ̀, ẹ bá sọ pé a mọ̀, tí wá ní wípé Abubakri kò ṣàbòsí kankan fún Ànábì Muhammad nígbà tá Ànábì ń bẹ ní àtìgbà tí ò sí mọ́. Ṣé wá rí gbogbo àwọn ìsọkúsọ tí ń bọ́ sórí afẹ́fẹ́ yìí, in tó bí gbogbo àfáà lọ̀rọ̀ yìí bá wí, kódé mi tí ń sọ̀rọ̀ bá mi wí, kíkó wá ó kíyèsí hubbul madhi, a nífẹ̀ẹ́ kí a máa yìn wá. Àfáà lágbájá, àwọn ni wọ́n láyé, àwọn ni wọ́n lọ́run, bí ẹ bá sọlá wọn ayé ò bá ti rójú, bí ẹ bá sọlá wọn ayé ò bá ti ráyè, àwọn nìkan ni máa wọ́n kún. Ìní ó wà nù tí ń bí sọkúsọ, kéèyàn ó fẹ́ sọ tí ó wúwo kó má fẹ́ sọ bọ́lọ̀ ti sọ, nítorí pé ó sáfẹ́ sọ yìí tó yàtọ̀, káyọ̀ lè pé jẹ́ àbí akhlaqihi, ó tún dé ìmánú ìtì ń bí nìyẹn. Hubbul madhi, ẹjẹ́ ṣọ́ra fún. Nínú hadithi Abi Musa al-Ash'ari, an Abi Musa al-Ash'ari, nínú ọ̀rọ̀ wọn kan radiyallahu anhu, qala, wọ́n sọ báyìí wípé sami'a nabiyyu rajulan yusna ala rajulin. Ànábì gbọ́ tí ọkùnrin kan yin ọkùnrin kan, wa yutrihi fil madhi, ó wá ń pọ́n lápọ́nbóró níbi ẹ̀yìn tó yìn. Faqala nabiyyu sallallahu alaihi wasallam, Ànábì wá sọ fún fẹ́ni tí yin ẹnìkan yẹ wípé ahlaktum, ẹ mà ti parẹ́ nìyẹn, ẹ ti sọnù. Aw qata'tum zahara rajulin,
ẹni tẹ́yìn yẹn ẹ ti kàn léegun ẹ̀yìn àpọ́nbóró ẹ ti fi tí èsì ti ẹ̀ròyìn rẹ̀ bẹ́ẹ̀ ìwọ tí wọ́n ń ròyìn idha kana al-madhu bima laysa fika falifarahu bidhalika junun ká máa fi tí èsì ìròyìn rẹ̀ ròyìn ẹ kínú rẹ̀ máa wá dùn wèrè nìyẹn ká náwọ́ sẹ́nìkan pé lẹ́yìn ẹni gbogbo àgbáyé kò sírú ẹ̀ ní àgbáyé ẹ sọ pé irú ẹ̀ wọ́n ẹ wá ní kò sírú ẹ̀ sọ́lọ̀ ń wá ní òfin sírú ẹ̀ irú màwó ló sì wá mọ̀ tí òfin sírú ẹ̀ ṣọ́ra fún ó wà nù tí ń gbé gbogbo àwọn àfáà tí ń sọ̀sọkúsọ yẹn nú kó wá ló fẹ́ sọ táyé ó fi yìn ẹlòmíṣẹ̀ wá ní ohun tó bàjẹ́ débi pé tí ò bá ráwọn èèyàn yìí yóò sì máa yin rẹ̀ a máa kí rẹ̀ iná ló kálukú bá débi kankan máa pẹ̀lú pé wòlíì ní mí wàlẹ́ wòlíì ní mí ìlànà bá dé bẹ́ẹ̀ ẹni rí kan ò ní fọwọ́ gbáyà pé ní rí lòun kódà gbogbo àwọn sọ̀hábà tẹ́ bá pè wọ́n lẹ́ni rí wọ́n máa ń wá ọ̀rọ̀ fún wọn wá wá wí fún Ọlọ́run ló mẹ́ni rí huwa a'lamu bimani ittaqa wa ma sharafun an yamdaha limari'un nafsahu kìí ṣe yìí ní kíyàn máa yin rẹ̀ àpọ́nlẹ́kọ̀ yẹn wá ń kiri ẹkú sẹ́ walakinna a'mala tuthammu wa tumdah iṣẹ́ tó bá ṣe ní ó kí ẹ ní ó sì yìn ẹ́ iṣẹ́ tó bá sì ṣe náà ní ó bu ẹ ìwà tó bá wù ní ó kí ẹ ní ó bu ẹ ẹlòmí ò rí èèyàn yìí tó rọ́ mọ̀ fáwọn èèyàn ò rí dáadáa àwọn yóò sì máa kí rẹ̀ yóò máa yin rẹ̀ irú ẹ̀ làwọn ìjọba bí ìlú ṣe rí tó ń jẹ wọ́n tí gbogbo nǹkan rí jákujàku yìí kí ìjọba kó sì bọ́ sórí afẹ́fẹ́ kó máa pé tọ́ gbogbo àwọn mọ̀dùnmọ́dùn tíjọba àsìkò yìí wá ṣe fún yín ẹ dákun tí bá wà tá a jára ìlú tá èso lóṣèlú tá a sì ṣiṣẹ́ lábẹ́ ìjọba ló yẹ ká sọ pé kódà gbádùn ìjọba yìí àwọn nǹkan tí wọ́n ṣe lásìkò wọn ṣùgbọ́n nígbà wọn mọ̀ pé kò sẹ́ni tí ó kí àwọn àfẹ́ni àwọn bá fún lówó wọn ò sì tún ṣetán láti fẹ́ ní kankan lówó kó lè kí àwọn wọn àbábọ́ sórí afẹ́fẹ́ fúnra wọn wọ́n sì máa kíra wọn ẹ ṣọ́ra àpọ́nbóró ìmọ̀ gbéni ṣubú ni hubbul madhi kì í ṣe pé kẹ́ ẹ má kí ẹni ó bá ṣe rere ṣùgbọ́n ẹ má pọ́n ju bó ṣe mọ́ lọ ènìyàn ní àpọ́nbóró ẹ̀yìn àyìnbóró yìí ó wà nù tí máa bí ìjọra ẹni lójú sí bí ìṣubú Ọlọ́run má gbé wa ṣubú kíkó owó kìlọ̀ fún àfáà rẹ̀ kìlọ̀ fún bàbá ẹ̀ kìlọ̀ fáwọn ọmọ ẹ̀ tẹ́ bá ti rí pé ó ṣàfẹ́ràn kan máa kírun pẹ̀lú iṣẹ́ tí ò ṣe ẹ tètè pé padà kódà bó jẹ́ṣẹ́ tó ṣe mo wà ní wàásí pẹ̀lú àwọn alájẹ́ àgbà lọ́dún kan ẹnìkan wọ́n kí àwọn alájẹ́ àgbà pé àwọn àfáà wa nù àwọn Ọlọ́run bá lò ní sábà bí ayé wa alájẹ́ àgbà ní ẹ lọ sọ fún pa ní kó dáa dúró tó bá wọn nígbà tó rọ̀ wá kan àwọn alájẹ́ àgbà wọn ní la tatrudni Ànábì ló sọ bẹ́ẹ̀ ẹ má pọ̀n mi lápọ̀nbóró ìwà táwa mọ̀ àwọn ẹni rí nìyẹn ẹ̀yin ní ẹ̀kọ́ ṣe rẹ̀. Assalamu alaikum.